ṣe àṣàrò lórí ohun ọ̀nì. Òun ni àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí. Nínú Tímótì kínní orí 4 ẹsẹ̀ 15, Paul kọ lẹ́tà nì sí ìránṣẹ́ Ọlọ́run ẹlẹgbẹ́ rẹ̀ Tímótì, ẹ̀sìn bíṣọ̀pù ní Éfésù. Kẹ́ ẹ ṣe àṣàrò lórí ohun ọ̀nì. Torí pé ké mojú kún ayé, kété burúkú ayé, kété ìròyìn ẹlẹ́jẹ̀ kó fò í ká, àtèyí kọjọ́ títọ́, àtèyí kẹ́ ẹ ṣọ̀ títọ́, kẹ́ ẹ mọ̀ jẹ́ kúnnú ọkàn rẹ̀, kẹ́ ẹ mọ́kàn rẹ̀, kẹ́ ẹ fà á sọ̀tọ̀, kẹ́ ẹ ṣàṣàrò lórí wọn kó léèrè. Ṣàṣàrò lórí wọn ni ó ní àkòrí ọ̀rọ̀ mi sí ọ. Nínú ọdún èyí kò dé mú bá, wàá mọ́kàn rẹ̀, wàá ké sí asúlé, ohun ayẹyẹ lè kẹ́ a ronú nípa rẹ̀, n kò yóò ṣe ni láǹfààní. Nǹkan mèrè á, Paul Apostoli, kẹ́ ẹ ṣàṣàrò lórí wọn ni. Kéèrè rẹ, kẹ́ ẹ bá yóò farahàn kó kété ọ̀nìyàn. Ọkàn ẹ̀dá, ọkùn fún oríṣiríṣi èròǹgbà létí fòye á lè fòye lọ. Ṣe kọ̀ǹpútà bá ẹ̀rọ ayára bí àṣá kọ yóò mọṣẹ́ kẹ yóò kàún kẹ lọ nínú ọkàn ọmọnìyàn lè ṣẹ́jú kan ṣẹ́jú àáyá gan kéyìí ti fòye lọ lèyí fòye oríṣiríṣi onígbà ọkàn ọmọnìyàn. Àrìmọye èròǹgbà tẹranra, ariwo ayé àti oríṣiríṣi nǹkan yóò fani jábọ́, oríṣiríṣi nǹkan yóò sọ ní de alárìmọ̀ ṣíṣe, oríṣiríṣi nǹkan jẹ́ pé èṣù akàndédé gbé kànìyàn mọ́. Kẹ́ ẹ fa ọkàn tẹrẹ̀, kẹ́ ẹ fà á sọ̀tọ̀, kẹ́ ẹ mọ́kàn kó ní kété kẹ́ ẹ lọ láyìíká. Bí ìran ròyìn kẹ́ ẹ lọ lọ, bí ìran ètò ọ̀rọ̀ òṣèlú, bí ti ọrọ̀ ajé kọ́ da jẹgẹ àti oríṣiríṣi òkè ráyé wí. Àwọn kan bá ti ṣe yí bá ṣe ní kété rẹ̀ kan bá ti kó sínú báǹkì nìkan rí fòyà lọ, kàn rè ya mú, kàn ya ṣe oríṣiríṣi ìròyìn lè lọ nípa òṣèlú ni, nípa ìjọba ni, nípa agbègbè rẹ ni, nípa àdúgbò kò í gbé ni. Nínú tìjọba Ọlọ́run kan, oríṣiríṣi ìròyìn olómi yóò dédé jí kẹ́ ní òparí oṣù láyé àparẹ́. Àdàkùn kété ọ̀nà àmú ají ọmọ ènìyàn àmú yí lọ́kàn ká. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ọ lè gbàgbọ́ kí lépa ìjọba Ọlọ́run. Ikọ̀ aṣàṣàrò lórí wọn kan sẹ́yìn kọ́ aṣàṣàrò lórí rẹ̀. Ògbàlà kẹ́ nínú Kristi Jésù. Ògbàlà tí bá kọ́ bá ti onípàdà ìṣe rẹ̀ kọ́ sílẹ̀, kọ́ dọ́mọ Ọlọ́run, kọ́ yọ ààrẹ kó láàrin ẹlẹ́ṣẹ̀, kó rí ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ sínú ayé rẹ̀. Ikọ̀ aṣàṣàrò nínú rẹ̀, ikọ̀ dé aṣàṣàrò nípa ògbàlà òkè yìn. Kò jẹ́ pé lẹ́yìn ayé Ọlọ́run bá ti dá yẹn ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́, wàá tàlà. Òun ni ògbàlà tí òkè yìn. Ikọ̀ aṣàṣàrò lórí òdodo, ẹ̀kọ́ òdodo kọ́ í gbọ́. Òdodo ni yóò gbé orílẹ̀-èdè sókè. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ òun ni ẹ̀gàn kété ọ. Ìwà ṣàṣàrò lóṣèkọ́ tí a gbé ògbé ayé òdodo. Wàá ṣàṣàrò lórí ògbé ayé òwà mímọ́. Kó òwà mímọ́ rẹ kó tí a lékèlè kà á sí lójoojúmọ́. Ní ìgbà kan Ọlọ́run bá ti sọ ọ́ di mímọ́, wàá yẹra kó kété ọ̀hún kó yóò kó ẹrẹ̀ ẹ̀ṣẹ̀, ẹrẹ̀ àbàán kó yóò mú yí aṣọ àlà rẹ̀. Wàá ṣàṣàrò lórí kí kété ọ̀nìyàn tí a gbọ́ nípa ìjọba Ọlọ́run kèé lókè. Ìwọ fúnra rẹ̀ wàá mẹ́ràn ajérí, wàá wàásù ìjọba Ọlọ́run kó ìran ọ̀nìyàn. Kọ́ tí a mọ̀ sí ìran ni kò ṣẹ̀ṣẹ̀ dà tún bí, kọ́ tí a mọ̀ sí ìran múlẹ̀, kọ́ tí a mú ọmọ ọ̀nà Ọlọ́run rú wọn lé ẹkẹ́ àgbà ọkàn rẹ̀. Lùgbèyìn ayé káyà, rú wọn àníbà lé ẹkẹ́ àgbà ọkàn rẹ̀. Ìwà ṣàṣàrò lórí òfẹ́, kọ́ tí a fẹ́ràn ọmọ òdìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rà rẹ̀. Kọ́ a fẹ́ràn ìran ọmọ Ọlọ́run yòókù, kọ́ a fẹ́ràn aládùúgbò rẹ̀ kọ́kàn ìṣe lẹ́sìn kejì ni. Kọ́ a mú fẹ́ àtàláfíà, kọ́ máa bá kété ọ̀nìyàn gbé. Torí ó wí nínú ọ̀rọ̀ rẹ̀ pé kó a lépa àlàáfíà pẹ̀lú kété ọ̀nìyàn àti òwà mímọ́ láàrí ṣe yìí wí ẹ̀san ni kò yóò rí Ọlọ́run. Wọ́n kọ́ yẹ kẹ́ gbà ọlọ́kàn lé yí ni.
èṣe kíráyé dèrò abani ọrọ̀ ajé ra iṣẹ́ náà ta kété nàìjíríà kàdákù mú yìí ṣe yìí kà á mú yìí ṣe tọ̀hún ìrọ́ ikọ̀ àṣàṣàrò lórí wọn kò léèrè èṣùròyìn ẹlẹ́jẹ̀ ikọ̀ àṣàṣàrò lórí kùgbé ìyàwó rẹ kó ta méso jáde kó àṣàṣàrò lórí ìlérí kan lọ́rùn mú kó ẹbí nì kó àṣàṣàrò lórí kó ta fẹ́ràn ọmọ rẹ wàá fẹ́ràn ọ̀yà rẹ wàá fẹ́ràn ọkọ rẹ wàá fẹ́ràn òbí rẹ kíjọ ya gbé nínú rẹ pọ̀ àtàlàáfíà àtayọ̀ àti ìtẹ̀síwájú ikọ̀ àṣàṣàrò lórí bá ikọ̀ àṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run kè nínú ìwé sáàmù wí gbàdúrà kó jerúsálẹ́mù rẹ̀ torí pé ìrakọ̀ bá fẹ́ ìrakọ̀ bá fẹ́ orílẹ̀-èdè rẹ̀ kò fẹ́ orílẹ̀-èdè tí a wí àṣìrere inú ẹ̀ náà tẹ alálàáfíà inú ẹ̀ náà tẹ rí èrè inú àlàáfíà orílẹ̀-èdè ra ibẹ̀ ní kẹtìrà tẹ àṣìrere wúrú wọn ní kó àṣàṣàrò lórí rẹ̀ ikọ̀ àṣàṣàrò lórí ògbàsókè kan náà ń ṣe òlérí ko ìhà àyànfẹ́ ìlàrìsùn ìlú ṣẹ́jú àáyá òpè àdó ìhàjákò gba kété àwọn àyànfẹ́ ẹ̀hàn lè gbàgbọ́ ìhàjákò gbà á sókè ìhàyà pàdé olúwa lé àwọ̀ ẹ̀sánmọ̀ ikọ̀ àṣàṣàrò lórí rẹ̀ àṣàrò lórí ògbàsókè ni kéjú ti ẹ̀rọ ìgbàlódé ìyẹn kò jẹ́ pé ẹ̀rọ kò jẹ́ pé a wò wà bí tọ̀nìyàn ikọ̀ ṣàṣàrò lórí ìgbàsókè ikọ̀ àṣàṣàrò lórí ìpadàbọ̀ Jésù Kristi èyí ni níyọ̀múnú rẹ̀ dùn ikọ̀ ọmọjọ́ kan rẹ̀ bàjẹ́ òun ti lọ sọ́dọ̀ àbá wọn ilé bàbá wọn yóò ọ̀pọ̀lọpọ̀ gbélé àlébẹ̀ èbá má ṣe báwọn bá ti wí ẹ̀ wí òun yà á pèsè àyè sílẹ̀ kò yín ikọ̀ àṣàṣàrò lórí irú wọn ni wí Jésù padà ẹbọ kété ò dàrú dàpọ̀ kété wàhálà kété ṣẹ́bi kẹ́nu ayé lónìí fún òwò ògbàdẹ́ ẹni ṣùgbọ́n kọ́ bá yọ̀ ṣàṣàrò lórí pé ìjọba tuntun ń bọ̀ olùgbàlà ẹ̀ bọ̀ mẹ̀sáyà ó padà ẹ̀ bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì èyí ni á ṣe ọ́ láǹfààní á lérè wípé kọ́ mọ́kàn rẹ kó mọ́ àsùnwòn tí a sán ayé líbe ikọ̀ àṣàṣàrò nípa ọ̀run títún àti ayé títún kọlọ́run ṣe òlérí kó rákọ̀ bá gbọ́kànlé rákọ̀ bá gbà á gbọ́ ikọ̀ àṣàṣàrò lórí irú ẹ̀hún bá ikọ̀ àṣàṣàrò lérí kọ́tẹ́ adé ìjọba ọlọ́run kàá mèwò oyè àtòdálọ́lá kàá mú wọ̀ ọ́ kàá dákun gbé adé ògo kọ́ lè rà ọ́ kọ́ tàn yínrínyínrín ju kété adé orílẹ̀-èdè àti àmì ẹ̀yẹ kọ́ni gbà nínú ayé irú hàn ní kó àṣàṣàrò lórí rẹ̀ ló bẹ̀rẹ̀ ọdún láàrin ọdún lópin ọdún ìwọ̀n àyìjẹ kó lérè léyìí ni kò yẹ kó àṣàṣàrò lórí rẹ̀ mọ̀dẹ́bọ̀n ṣàṣàrò lórí ohun kó àgbèrè sí àrímóyè ọ̀rọ̀ àlùfàǹṣá ìráyè sọ sí ara lórí ẹ̀rọ ayélujára kọ́nìyàn bá gbé nǹkan síbẹ̀ bá wàá rí àríwísí ran èsèrè kankan akànmí dátàrán àmọ́ aṣòfò ikọ̀ àṣàṣàrò lépa abí kọ̀ọ̀kan rẹ̀ tí a lu ayérayé ikọ̀ àṣàṣàrò lépa kọ́tà agbá Jésù mú lópin ayé rẹ̀ wí olùgbàlà mi lè yí wọlé kú fún mi kó rà mí padà wọn kò léèrè ní ikọ̀ ṣàṣàrò lórí rẹ̀ o ọlọ́run á dẹ̀ ràn ọ́ lọ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà kọ́dẹ̀ ṣàṣàrò lórí wọn kò léèrè láyé líbe àti lẹ́yìn ayé ire o.